òkú ẹ̀dá ọ̀dàálẹ̀ kó lé ìjọ̀nù bá ń bí wa tó yẹ ká bomi sùúrù mú ìní a máa bínú ṣùgbọ́n ẹjẹ́ máa bínú mọ́ níwọ̀n ká má bàa bá ọlá àwọn ọmọ tá a bí jẹ́. tẹ bá rí ẹni tí ìyàwó ń lọ nílé rẹ̀ tí ń lọ tí ń bọ̀ tí ìyàwó ń kọ́ lẹ̀ tó ń kàyà bí 2 mẹ́ta 4 ẹ lọ wo àwọn ìyá wọn ọmọ pé bí ó ṣe rí nìyẹn o. ìyá àti bàbá ọmọ pé bí ó ṣe rí nìyẹn o. bóyá tó bá rẹni sí àwọn létí ń jẹ́nà lọ́hùn bóyá wọn ò bá gbọ́. àbínú òṣò òye yín ègún ọ̀ràn pé nìkan jẹ́ àfa o ègún ọ̀ràn pé nìkan jẹ́ pásítọ̀ ọjà póstù ọjẹ́ wòlíì báwo kí n tọ́lọ́run pẹ̀lú wòlíì ègún lágbára má ṣe lọ́lọ́run wí ó ní mo dá yín ní méjì ṣùgbọ́n àwọn nǹkan tá à ń fojú wì lọ́dún ara wa ìlú ń fà á tí ìpínyà fi ń dé tí wọ́n máa bẹ ọkọ tí ó máa yọrí sàn bí ejò ọká o ṣeun tí ó máa bẹ ìyàwó náà tí ó máa yarí àwọn ẹbí ìyàwó ni ó máa fẹ́ rí wò wá nínú àwọn ọgbà kò lè fẹ́ mọ́ àwọn ẹbí ọkọ náà kò lè fẹ́ mọ́ sórí pé wọ́n ti bà tiẹ̀ jẹ́ wọn ò tún tiẹ̀ ṣe o wọn ò tún tà àwọn ọmọ tó tún bí gan wọn ò tún ṣe ẹ dákun ẹ jẹ́ àrònú ara wa yóò dà kò ní bàjẹ́ mo ní a ní lọ́ọ̀yà 51 years yóò ti bímọ a ní olùṣọ́ àgùntàn àbọ̀rọ̀ mi ò yẹ wọn bímọ mọ́ o a sì ní àgbẹ̀ oríṣiríṣi ló wà lọ́wọ́ wa ẹ máa bọ̀ wá ìsàlẹ̀ akíla wà lẹ́yìn Taya House WhatsApp 07053537883 WhatsApp 07063537883 WhatsApp number wa nìyẹn. ẹ jẹ́ kí n máa kí Káyọ̀dé Sówùnmí alága àwọn àkómọ́ra nípínlẹ̀ Ògùn wọ́n kàn mí kú lọ́fíìsì wa lánàá.